واذكر في الكتاب إدريس ọmọ yìí ọ̀ ní farabalẹ̀ díẹ̀ náà. إنه كان صديقا نبيا ọjọ́ méjì ń bẹ téèyàn rọrọ̀ sọ. ورفعناه مكانا عليا. bàbá mi Kéwúyẹmí ọjọ́ tínú èèyàn bá dùn púpọ̀ bídùn náà bá ti pọ̀ jù kì í rọrọ̀ sọ mọ́. أولئك الذين أنعم الله عليهم من النبيين. ìjọ wọn bá wẹ̀wù àpọ́nlé fún yẹn lóde tápọ́nlé ni wá sàgbà ọjọ́ eré ẹ̀ bẹ́ẹ̀ bá ní ọwọ́ sọ̀rọ̀ kọ́dà ẹlòmíì máa sunkún ni kò ní rí bó ti lè wọ́ mọ̀rọ̀ sọ tó pé èmi náà bàbá wa kan ọjọ́ ẹ̀ ní èso ọjọ́ tí wọ́n wí kankan kì í sọjọ́ rọ̀. torí inú mi ń dùn púpọ̀ bàbá mi Ayọ̀lò أدام الله حياته. ẹ dákun ẹ bá ń bẹ lọ́hùn olúwa ti ń ṣoore fún mi bọ̀ wá lọ́jọ́ tó ti pẹ́ àmọ́ ètò ṣe fún mi lọ́dún yìí pọ̀ alhamdulillah. ìwọ̀n ń dẹ́rù bà mí ẹ̀rù ń bà wá. lórúkọ ní mímáyàn ní afẹ́ gbọ́ ní dúkìá àyà mi wá ń já ìtì ṣe wáàsí Ramadan pé ẹ wá pé Ramadan ẹ wá pé Ramadan wáàsí tọdún yìí káì ọkà mi láyà ọkà mọ́tò gan láyà. kọ́dà àwọn ọmọ kéwú gan ẹ̀rù ń ba kálukú pé àkílódé Ọlọ́run oníkálukú ń padà fẹ́ sá. bá mi Kéwúyẹmí gbogbo ntì bá tọrọ ló ti ṣẹ. ló ti ṣẹ. ẹ tọrọ fún wa pé bí ó ti rí ni ẹ dẹ̀ fi iye méjì tọrọ ẹ bọ́jà sí pé ìdíwọ́ rọ́bà kó ní haufan wàtàdọ́rọ̀ ẹ̀yin náà ń wọ̀ pé bọ́sà fi sọ́dọ̀ Ọlọ́run ìjọ ẹni máa lọ nú asálẹ̀ níjọ́ tó yẹ pé bẹ́ẹ̀ yẹn bá mi Ayọ̀lò bẹ́ẹ̀ yẹn bá sọ ọmọ lóòkọ́ ńlẹ̀ yìí níjọ́ yẹn ó ṣe déédéé ìgbà tá a bá sọ igi ìyàwó mẹ́fà nílọrin. ẹ pógún mẹ́fà bò. pé ẹ wá bá ń sọ ọkọ sọmọ létí ṣùgbọ́n àwọn Kéwúyẹmí ní sọ́ọ́lì ìmọ̀ ní náà àwọn náà fi mọ́tò gbé mi lọlé lọ́dún náà Ìlọrin tó máa gbé nìyí ibẹ̀ ni gbogbo nǹkan oríire ó sì ti wá bọ̀. Allah. àwẹ̀ Ramadan ọdún náà mọ wá sá. ẹ̀họ́. ẹ kọ́ mọ ẹrù lẹ́rù ọba mo ṣe wáàsí dérí mẹ́wàá. àkàwọn ẹ̀yà wọn fẹ́ kí baba wa gba Ayọ̀lò. adamallahu hayatahu. baba lọ́lọ́hún níjọ́rọ̀ yín ó dàrú. àmín. baba lọ́lọ́hún ó bóyin lálùbáríkà. àmín. ntọ́jẹ́ fẹ́ sọ yìí ni pé ẹ̀rù wa bà mí ńgbà tó dá àwẹ̀ mẹ́wàá. ẹ bá ya. àwọn tí fẹjú tán ran gbogbo ẹ̀ wọ́n bẹ̀rẹ̀ sí ràn yàrá bo ni wọ́ nísàlẹ̀ gàmbàríyà yìí wọ́n fúláṣí yín. wọ́n sọ lẹ́jú wọ́n sọ lẹ́yìn wọ́n sọ lábẹ́lẹ̀ mo bá họ. Allah. mo wá sáwé kó lọ́dọ̀ àwọn Akéwúyẹmí ló máa ń kẹ́ àfa mi. àmín. ìwọ̀n ńlẹ̀ mọ ìlẹ̀ yọjú. ń gbọ́ ọdọọjọ́ karùn-ún bàbá yọjú mákò ní báyìí dé mo bọ́ sí wọn lọ́wọ́ ni. ó sojú ajírọ́ba. tani ń wò yìí. ta lélẹ̀ yìí. afásálì Ìlọrin níwọ̀n tí mo ṣe bọ́ ti ń ṣe wáàsí ní Ìlọrin. má bọ̀ lókè. mo wá dókè bàbá wa ní kí ló ṣẹlẹ̀ mo wá rojọ́ fún wọn bàbá ni mo dijú àfihàn ó yá padà sọ́hùn. má lọ. ó yá padà síbẹ̀ lọ́lẹ̀ jòkó tì wọ́n ń bẹ̀ tá bá gbé ọ gẹ́gẹ́gẹ́gẹ́ wọ́n padà gbé ọ lẹ̀ náà ni ìwọ lọ́ọ́ borí. Allah. ẹlòmíràn máa wọ pé kí ló jẹ́ ń tán sílé àfa mi tó tó báyìí mo jèrè ń bẹ̀ ni. alhamdulillah. bàbá anafi al-mubarak. adamallahu rírí yín hayatahu. lónìí tí mo rí yín mo ṣe rí ire tó pọ̀. wàláhi. wàláhi tàláhi. ṣé àmà bàbá nǹkan kan mi mà sí kódà mo sọ fún àwọn àmà mi mo ní tí n bá rò ó ti tọ́ bọ́ wá kà mí láyà ìpadà wá gbé mọ́tò yìí máa béèrè lẹ́yìn. ọ̀rọ̀ ìyàwó àgbà wọn náà fẹ́ kí bàbá wa gba Ayọ̀lò. anakumullah. anakumullah. àbí Kéwúlérè. wàláhi. bàbá al-mubarak àwọn ọmọ tẹ́lẹ̀ sẹ́lẹ̀ mi ni. mo wá tún wo fídíò yìí kan tá a fa ló mẹ́ta wá ṣe program lọ́dọ̀ yín. káì ìfẹ́ yín wá wọ̀ mí lọ́kàn mi bí gàtẹ́ ń wọ́ obìnrin kì. mo láàfọ̀ òní bọ́bá dijọ́ kan yọ jẹ́jọ́ kan
bó ṣe kí n ní mọ yà kọ́dà bí ọba kàn mí lábùkù náà kí sátì ẹ̀ fojú mi rí báyìí. kọ̀ wá pẹ́ kọ̀ jìnnà àtisálì wá pè mí bàbá wa alùpùpù ní káwọn fún wọn lọ́wọ́ àdìlé nọ́mbà mi lọ́ọ̀tì fún wọn èmi ni oníjólókọ̀ kẹ́rẹ́ pọ̀ mọ́. a sọ súná mi fún ọ. kí wàá mọ fẹ́ yọrọ ní pé ta lè mi mana ana. ومن أنا بين القوم لولاك مرشدي. nǹkan mẹ́ta ni wọ́n fi ṣe fáàrí mẹ́tẹ̀ẹ̀ta ò sí lọ́dọ̀ mi mẹ́ta ni wọ́n fi jagba mẹ́ta ni wọ́n fi jagba táwa pé torí ẹ̀ lójú ọ ṣáájú èrí kẹ̀kẹ́ bàbá lọ́sàmí síwájú. àkọ́kọ́ ń bẹ̀ ni pé wàá lọ́ máa fa àgbà ni bàbá tó bí àfa àgbà ni èmi ò sí mbẹ wọ́n bá dáná bẹ́ẹ̀ lọ. ومن أنا بين القوم kò sí mbẹ. لولاك مرشدي. àfa làwọn tó bí mi lóòótọ́ ìsìláàmù sì ń bẹ lọ́dọ̀ wọn abẹ́kẹ́sẹ́ àfa tó láàmì làkà ẹ̀ lè kọ́ ọmọ wọn. ومن أنا بين الأتقياء الفضائل. ẹlẹ́kẹ̀jì téèyàn tún fi ṣe fáàrí lọ́rin tí wọ́n máa fẹsẹ̀ halẹ̀ wọn á lọ máa gbọ́ lébi báyìí ni wọ́n máa fa alábìdún ni. ilé ibi tó ti wá ní. ọmọ ilé kùbúrí karatu ni ilé ọmọ ilé ọlọ́dẹ ni ilé àfa salati ni. ìlú àfa salati ni láwọn ilé tó lóko tó yẹ kó bá jòkó kọ́dà bí ọba wí nkankan ẹ̀rù ilé wọn sì máa bà yín lára rẹ̀ bákẹ́wì yẹn mi wọ́n wá mi débẹ̀ wọn ò rí mi ọmọ oko lè mi. Allah. wọ́n máa ń ànà dálọ́. ومن أنا بين القوم لولاك مرشدي. bákẹ́wì yẹn mi wá yọ mí látòkò ọwọ́ ni gbàdúró bí wọ́n yá máa ṣáájú. من أنا بين القوم. ẹlẹ́kẹ̀ta tó tún fi ṣe fáàrí. wọ́n á gbé wà láì ọmọ kéwu ta ni àwọn ọmọ kéwu alájí àgbà ni. akọ̀rọ̀ ọlọ́run wọlé àwọn bàbá alájí àgbà. bisimilahi. ọmọ kéwu ta ni ọmọ kéwu Sheikh Adam ni. 1985 ta wà Markaz kò sí lẹ́nu tèmi. wọ́n máa ń àná ta lè mí ẹ wá ṣàdúrà fún mi ẹ wá ń pé mo wá bó bá tún dọ̀la bẹ́ẹ̀ bá mi bá padà lálẹ́ bẹ́ẹ̀ bá tún lọ́la kí n máa bọ̀ wá tí olúwa ò bá ti gba ẹ̀mí yìí lọ́rùn mi mo débi tán. Commissioner for Works and Youth kásá ní gbogbo Kwara State wọ́n ń ṣe nǹkan kan lẹ́nu èmi ni mo ṣe wáàzí ń bẹ̀. bàbá ààyè tó yẹ kí n farabalẹ̀ kí n gba owó ni. ngbà wọn alẹ́ mi ní sọ̀rọ̀ mo ní táìmù wọlé fi wá láàrin mo ní ẹ wá ẹ fún àfa mi nìyẹn ẹ jẹ́ mi ọ́ sàdúrà bẹ̀rẹ̀ kí n mọ̀ lẹ́kọ̀ọ́. ومن أنا بين القوم لولاك مرشدي. kọ́míṣánná wa gbé àdúrà bẹ̀rẹ̀ bó lẹ́sẹ̀ mo ní ẹ jẹ́ n sàdúrà bẹ̀rẹ̀ ọjọ́ ti lọ. àti ọ̀nàwó èdè mo ní ẹ fowó lẹ̀ gbogbo ẹni ọba níbẹ̀ bá rí gbẹ̀ máa fi rán bẹ́ẹ̀ sì fi rán ní sí mi lọ ní àfa mi. ومن أنا. mo wá kú Ìlọrin ní 20 minutes after 12 mo wá ní wọ ọmọ mọ́tò náà máa sá gbogbo eré tó ọba lè sá gbọ́dọ̀ mọ́ bájòkó àfa mi. nídìí eléyìí kò sí nǹkan kan tẹ́mi ò wí ju pé bàbá àgbà Kéwúyẹmí أدام الله حياته. olúwa bá ń sàlékùn kẹ́ fún wọn. رحمه الله تعالى. bàbá àtòní أدام الله حياته. ẹ rí i pé mo dá wákà kan jọ pé olúwa bá wa sọ bàbá àlífà ìgbà yín ó bá wa lára mu. اللهم صباب الفا إبعي أبو الأرمو. bàbá àtàfi al-Mubarak ìgbà bàbá àlífà bá mi láàmú àsìkò yín mo lọ Amẹ́ríkà lẹ́ẹ̀mẹ́ta èsì lọ́sẹ̀ kẹ́ bọ́ lọ́sẹ̀ wá sí ni. الله. ọdún yìí wá ní agbára kókókó tí ń jẹ́ ayé wá ń pè mí kí. ọmọ صباب الفا إبعي أبو الأرمو. ẹnu kankan tí ó ṣẹlẹ̀ ni pé bàbá wa àgbà yọ̀lò أدام الله حياته. mo sọ̀rọ̀ kan níbi Laylatul Qadr kan ní Ramadana yìí الله. nípa ọ̀rọ̀ bàbá Mudirul Markaz
adamallahu hayatahu wa dawlatahu. àwọn èèyàn wá ń wí nǹkan mi èyí tí mo wí mi ò dẹ́ni kankan láre mi ò sì dẹ́ni kankan lẹ́bi àmọ́ èyí tí mo fẹ́ ká yọ ọmọ ni pé kí ló dé tá ń da ìsìlámù láàrún lórúkọ súnà áàlù súnà wal jamaa ní ṣèkáwó fi ń ṣe tí ń ṣe ó dẹ̀ testify ẹ̀ bẹ́ẹ̀ ẹ dákun báàmì kéwì yẹn mi adamallahu hayatahu. ṣèkáwó jáde síta ó ní àkídàtù áàlù súnà wal jamaa ó wí bẹ́ẹ̀ jáde lórúkọ súnà ní jàbàtà sẹ́ńtì ń ṣe nílọrin orúkọ súnà ní nájímù lẹ̀rọ ń ṣe tiẹ̀ nìbàdàn. Allah. mo wá wí kíní kan pé àwọn kan wá ń bẹnu súnà tó ń pè súnà yìí náà wọ́n ẹ̀ha ìyàwó wọ́n wà ní ẹ̀ha àhádọ́rùn. Allah. tó yẹ pé ìyàwó yẹn ò ní fojú ráwọn òbí ẹ̀ mọ́ ṣé súnà náà ni. Allahu akbar. lórúkọ súnà yìí làwọn ọmọ kan gbé ìyá àti bàbá wọn lọ kóòtù lérò ń gbà kádájọ́ dájọ́ ẹ̀wọ̀n fún wọn afáyí sùn. Allahu akbar. ṣé súnà náà nìyẹn lórúkọ súnà yìí làwọn kan láwọn yọ ìdá àwọn máa bẹ́ra wọn lórí bó bá yẹ pé bí súnà bá ti wá rí náà làwọn àtọ̀ lẹ̀ yìí àyètò wọn fi ìsìlámù lẹ̀. Allahu akbar. al-islamu dinul yusra ìsìlámù ẹ̀sìn ìrọ̀rùn ni wọ́n sì ní mo ń dìfẹ́ǹdì ìlú mi mo ń dìfẹ́ǹdì Ìlọrin mi ò gbọ́dọ̀ má dìfẹ́ǹdì Ìlọrin ẹni ó ní sunna nabi Muhammad sallallahu alayhi wa sallam. wọ́n ní hubbul watan minal iman sallallahu alayhi wa sallam. kéèyàn ó nífẹ̀ẹ́ ìlú rẹ̀ ń bẹ́ẹ̀ nu imani alukurani náà sì sọ bẹ́ẹ̀ fún pé wa anta hillum bihazal balad àwọn ò ní sọ ń tá a bá rí súnà tẹ́ ń pariwo yìí ẹni súnà là wà ojú ọ̀nà súnà là wà súnà làwa náà gbé tiwa kà súnà ní ká dárúgbà sí súnà ní ká háyàwó wálé ha ọ̀dẹ̀lẹ̀ wo ṣòkòtò mi kọ́ rí pé ń gbálẹ̀ súnà wọlé wọn pariwo gan ṣé súnà ká gbógun tira wa yìí náà ní súnà. Ala ayyuha shababu. baba anafi al-mubarak ṣé súnà ní. bidinikum. ṣé súnà ní kéèyàn pé markazi lè kéwú ẹlẹ́bọ ṣé súnà nìyẹn níbi tó ti ń ké al-Qur'an tó ń ké hadith káti ẹlẹ́yìn wá dájọ́ kan kọ̀díyà kan jáde lẹ́nu àfa kan kọ̀ bọ́ sójú bí ẹ kẹ́ ẹ dá sí ṣé bí wọn náà ń bu dájọ́ tiẹ̀ wá ni àwọn afa yára wọn nímọ̀ bàbá mi àyọlò wọ́n yára wọn nímọ̀ nínú kọ̀díyà kan pé ǹjẹ́ bàbá lè pàṣẹ fún ọmọ ẹ̀ pé kọ́kọ́ ìyàwó rẹ̀ sílẹ̀ láì kò síjà bá mi kéwìá mi mo ti ń pẹ́ jù pé ǹjẹ́ bàbá lè sọ fọ́mọ ẹ̀ pé ó yá fìyàwó rẹ̀ lẹ̀ kó dẹ̀ kọ̀ sílẹ̀ ṣé ó wà nù tọ́ a bámi anafi al-mubarak adamallahu hayata. àwọn afa wa pín sọ́nà mẹ́rin lórí ẹ̀ wọn ò torí ẹ̀ sẹ́pẹ̀lera wọn apá kan àwọn afa wọn ló lè ṣe bẹ́ẹ̀ bàbá àtìyá lè sọ fọ́mọ pé ó yá kọ̀ ìyàwó rẹ̀ yẹn lẹ̀ wọ́n sì mú àdínlá wá nínú hadisi tó fẹsẹ̀ nílẹ̀ ana Ibn Umar radiyallahu ta'ala anhu Ibn Umar lọ lè bá anabi sallallahu alayhi wa sallam. ó ní bàbá sọ fún un pé kó ń kọ ìyàwó òun sílẹ̀ anabi ní kọ́ọ̀lẹ̀ anabi sọ pé kọ́ọ̀lẹ̀ sallallahu alayhi wa wọ́n lé ní nìyẹn Abdullahi ibn Abbas nínú tàtọ́ gbà wá lára anabi Ibrahim aleyhi salatu wa salam wípé Ibrahim lọ lé Ismaila ó sì bá ìyàwó kan bẹ̀ ìyàwó yóò ṣe dáadáa sí ó wá sọ fọlábìnrin náà pé bọ́kọ̀ rẹ̀ bá dé ní kó pààrọ̀ lẹ̀kùn ẹnu ọ̀nà rẹ̀ Ismaila sì kọ ìyàwó ẹ̀ lẹ̀. Allah
أيها الشباب قوموا بدينكم. kí ló dé tá a yapa ẹnu lérí ẹ̀sìn táwa torí ẹ̀ sọ̀rọ̀ wa dé olórí burúkú ìyapa ẹnu ti wà tipẹ́ ibi ọba gbàgbọ́ yìí àmọ́ ni àkàdúró lórí yẹn àkàní bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ti wí yẹn náà wà náà gbà wọlé àmọ́ kò sọ̀rọ̀ ọ̀yà ń bẹ̀ bàbá nìkan ló lè sọ bẹ́ẹ̀ àbá kan pín bẹ́ẹ̀ àtàkọ́kọ́ ní pẹ̀lú táwọn wí yìí o ọ̀pọ̀ bẹ́ẹ̀ àsìkò ní òsì pẹ̀lú táwọn wí yìí o àtìyá àti bàbá lè sọ fún ọmọ pé kọ̀yàwó ẹ̀ lẹ́ yóò dẹ̀ kọ́ lẹ̀ àbá kejì ní rárá o bàbá nìkan ló lè sọ torí ńgbà tí Ibn Umar rọlẹ̀ bá nẹ́bì ọ̀rọ̀ Umaru lọ sọ fún bàbá ẹ̀ kọ̀dákọ̀ ìyá ẹ̀ ìgbà tọ́rọ̀ Ibrahima dẹ̀ ṣẹlẹ̀ Ibrahima náà dákọ̀ wọn dákọ̀ màmá ẹ̀ so bàbá nìkan ló lè kọ́ ìdájọ́ di mélòó ó di méjì apá kẹta ní bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ti wí ìyẹn lórí ṣùgbọ́n a gbọ́dọ̀ kíyèsí ẹni tí ó sọ fún ọmọ ẹ̀ pé kọ́kọ́ ìyàwó ẹ̀ kò gbọ́dọ̀ jẹ́ fásik kò gbọ́dọ̀ jọ́ mùtí kò gbọ́dọ̀ jọ́ bílẹ̀ jẹ́ torí gbogbo àwọn tán ní kíyàwó ọkọ ọmọ wọn kọ ìyàwó yìí alul imani ni wọn anabi Ọlọ́run bẹnu wọn wàlíyé Ọlọ́run bẹnu wọn so ẹni ire ni wọn ajápẹ́ ni ire nìkan ló lè sọ bẹ́ẹ̀ kì í ṣe gbogbo bàbá sẹ́dájọ́ yẹn ń lọ ó di mélòó ó di mẹ́ta àwọn ẹlẹ́kẹ̀rí wá dé wọn ní rárá gbogbo ń tẹ́ kálẹ̀ yẹn kọ́ wọlé àwọn dànù èèyàn ò lè bàbá kan ò tó bẹ́ẹ̀ ìyá kan ò tó bẹ́ẹ̀ láti sọ fún ọmọ pé kọ́kọ́ ìyàwó ẹ̀ sílẹ̀ wọ́n ní kílẹ̀ yín rí wọ́n lè débi ní látọ̀ atalmahaluk fi ma'asiyatil khaliq sallallahu alayhi wa sallam ẹ̀rọ yorùbá nẹ́bí ni sallallahu alayhi wa sallam báàbí àyọlò iyakumullah ẹ dákúta ní orí nǹkan wí nínú àmẹ́rẹ̀ ni ta ní orí nǹkan wí nínú àwọn mẹ́rẹ̀ẹ̀rin káà mẹ́rẹ̀ẹ̀rin wá dojú kọra wọn pẹ̀lú èpè ká máa kà fọ́ra ara wọn ká máa pẹ́lẹ́ rí ibú lẹ́nìkan lékewù bí ká ọ̀dá bàbá mi àyọlò òdodo ọ̀rọ̀ tí mo fẹ́ sọ fún yín lónìí kẹ́ ẹ lọ lè gbọ́ yé ọjà tẹ́ ẹ dálẹ̀ tọ́lọ̀ ń kójọ ni wọ́n fẹ́ fẹnu tú súnà kọ́ ni wọ́n gbé wá tọ́yà bá fẹ́ gbé súnà wá ẹ gbé súnà yẹn kalẹ̀ yóò wá jọgọ́rùn kan ẹ ti wá bá 75 lára èèyàn nínú 100 ẹ fẹ́ fi 25 kún abẹ́ẹ̀gọ́ mi yé bá mi ẹni ẹ bá 75 súnà lára ẹ fẹ́ fi 25 kún ṣé wàá pé kèfèrí ni àbí nínú 75 tẹ ẹ bá lọ́dọ̀ wà nípa ẹ bá wa pa nkírun a sì yọ súnà lẹ̀ nínú òrun ẹ bá wa pa ngbàwẹ̀ à ń jẹ sàárì súnà ni à ń tètè sínú súnà ni ẹ bá wa pa nfẹ́yàwó aṣọ ìgé ẹ̀ súnà ni ẹ bá pọ̀lọpọ̀ wa tá a dárun gbẹ̀ sí súnà ni à ń pẹ́ran súnà ọmọ wa súnà ni à ń sàlùwàlá súnà bẹ́ẹ̀ fardun bẹ́ẹ̀ mustahabu bẹ́ẹ̀ ayọ̀ kankanlẹ̀ àtúgbéyàwó wa ha sínú ilé súnà ni ó dẹ́ sọ súnà tó kù tá a ti ṣe. ayyuha shababu wọ́n ti tọ́ mo ti gbọ́. qumu bidinikum. súnà tá a bá ti wá sí ẹ sọ fún ọ kẹ́ jáde wá. àfi ṣé lọlé ní ọbẹ̀ bẹ́ẹ̀ sílẹ̀ ẹjọ́ lọ bẹ́ẹ̀ kẹ́ jáde wá kẹ́ wá sọ̀rọ̀ súnà tá a bá ti ṣe tá a fi wá di ẹlẹ́bọ. àfi dinina l-islami ghayatu khayrikum. èyí tá a fà lọ́wọ́ nìyẹn a dẹ̀ máa fà lọ ni ó dìgbà tá a bá tó gbé jíṣẹ́ yẹn wá gangan bá nẹ́bì tí ní ká gbé wá sallallahu alayhi wa bá kúránì tí ní ká gbé wá haza bayanun linnas nasi. lábẹ́ àyọ̀lò wọ́n gbọ́dọ̀ jẹ́ haza bayanun linnas. bẹ́ẹ̀ni ká bá kẹ́ àdísì kan tí ó bá wọlé ìwọ má àdísì tí ó ń nà pa wá kò ní mẹ́ẹ̀bù lọ́wọ́ kò ní ìdíkẹ́ pẹ́rẹ́ ayé lajá ẹnìkan sọ̀rọ̀ kankan dáa ìwọ mú àdínlà bíi tó nà pa wá àwọn ọ̀jọ̀gbọ́n tá à ń wò yìí àtọmọ kẹwù tí ń gbọ́ yín àmọ̀ yìí tọ́ da á sì mú yìí tọ́ da. Allahu akbar. subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala mursalin walhamdulillahi rabbil alamin. anakumullah. a'anakumullah. ẹ dẹ́kun ọmọ tí a bí lónìí kí ló kọ rẹ̀ amira ọlọ́wọ́ náà bá mi àyọ̀lò
wọ́n lọ gbogbo àwọn ẹni rẹ̀ wọ́n lọ bá wa nàfi al-mubarak wòlíì ọlọ́run ni ọlọ́run jáde rọ lálùbáríkà iná àtẹ̀yìnà. آمين يا الله آمين. Umu Niyas da wá kí bàbá wa gbà yọ lò Umu Niyas wá kí bàbá yọ lò ìwọ́dà orí ẹ̀ ti tẹ̀ ẹ wá pé Umu Niyas kó wá kí bàbá wa gbà kí ó gbè mí láti Ìlọrin kó wá kí bàbá wa gbà kí ó yẹ mí kó wá kí bàbá wa gbà Àlàbí Ajíbọ́lá ń sọ̀rọ̀ bàbá wa Kọ́rẹ́dé wá kí wọn. Àgísí ní Umu Niyas wá kí Àgísí ní torí Ọlọ́run. Umu Niyas níbo ló wà? Gòbé mọ́nì Umu Niyas